orúkọ yín lẹ́kọ̀ọ́ sà. Orúkọ mi ni Wòlíì Ọlágúnróyè Fálẹ́yìmú, olùdásílẹ̀ ìjọ Mountain of Blessing and Miracle Church of Christ. Kí ni Ọlọ́run ní fún wa ní ọdún 2019 pàápàá bí a ti ṣe wọnú òṣèlú lọ? Ọlọ́run ti sọ ní 2019 yìí pé ká máa kún fún àdúrà torí májẹ̀mú tó wà lórí Buhari pé àkókò tiẹ̀ ìlú á máa le, so ẹni tó bá kún fún àdúrà rí oore ọ̀fẹ́ jẹ. Ṣé pé Buhari náà ló máa kàlà wọlé? Buhari ló máa wọlé. Kí ló máa ṣẹlẹ̀ sátìkù? Àtìkù ní bí ọ̀rọ̀ Àtìkù dàbí gẹ́gẹ́ mo ti sọ ní 1992 sílẹ̀ pé Abíọ́lá Ọlọ́run sọ pé òun fẹ́ kábíọ́lá jáde torí pé ó jí owó orílẹ̀-èdè in secret, òun fẹ́ kó wá náwó yẹn dànù pé kò ní dolórí. Bẹ́ẹ̀ ni Àtìkù náà owó Nàìjíríà tó jí in secret tó fẹ́ ná dànù ni kò ní dolórí, tó bá tó àkókò kan náà kò ní pẹ́ náà á kú bí ọ̀rọ̀ Abíọ́lá bí ìrìn ẹ̀ ni o, but kò tó kì í ti wáyà wọn máa ṣàtìmọ́lé o, but lẹ́yìn ìgbà tó bá wọlé ẹ̀ fún fọ̀nfẹ́ bí ó ṣe náwó dànù yẹn tó ṣe gbogbo ìyá Abíọ́lá bẹ́ẹ̀ ni Àtìkù ó fẹ́ wá ná owó tó jí secret. Ọlọ́run wá lóun fẹ́ kó ná gbangba, secret ló jí but òun fẹ́ wá kó kówó yẹn dànù gbangba. Tí Buhari bá wọlé ní 2019 kí ni kó tá máa ṣẹlẹ̀ Nàìjíríà yìí? Kí ni kó táwọn èèyàn máa rí? Kí la máa ṣẹlẹ̀? Pàápàá lórí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè kí la máa ṣẹlẹ̀? Buhari kò sí ìdán kan tí Buhari lè pa lórí ọ̀rọ̀ ajé. Ọlọ́run ti sọ, mo tẹ̀ ti fi sọ àsọtẹ́lẹ̀ ńgbà yẹn ní 1992 pé Ọbásanjọ́ ó máa lọ sẹ́wọ̀n àwa ṣàlọ́ orílẹ̀-èdè yìí. Buhari náà bó kọjọ́ kan àwa rúlù orílẹ̀-èdè yìí pé òjíṣẹ́ Ọlọ́run nípínlẹ̀ Ondo State ló máa jẹ́ mẹ̀sáyà, pé ṣùgbọ́n Buhari á rúlù kí mẹ̀sáyà yẹn tó ṣe kéde kó tó wá rúlù orílẹ̀-èdè Nàìjíríà. Tó lẹ́yìn Buhari ní síbáyìí sí mẹ̀sáyà ló ń bọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni láti Ondo State ilẹ̀ Yorùbá ló kọ̀, so ó máa amúná ní mètì ẹ̀ ní Benue State. Igbo wọ́n ti senate president nígbà tiẹ̀, Hausa wọ́n ti speaker of House of so we don promise àwọn Igbo pé tó bá ti di títí. má jẹ̀mú Ọlọ́run lélẹ́yìí. Ọlọ́run ti sọ pé òun fẹ́ gúnlẹ̀ lẹ́yìn Buhari, òun ti fẹ́ gúnlẹ̀ fún lórílẹ̀‐èdè Nàìjíríà, òun lòun fẹ́ máa yan olórí, kì í ṣe ẹgbẹ́ awo mo wà lógbó ni mo wà ní civil society kan mo fẹ́ ṣe olórí, kò sí bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn Buhari. Tí ó ti yé sìn Ọlọ́run dẹ̀ ti yan ẹni tó bá fẹ́ ṣe olórí lórílẹ̀‐èdè tọ́lọ́run gẹ̀ẹ́sẹ̀tì sílẹ̀ ó bẹ̀ láti 60 to 65 years. Ìwọ 50 wọ gbogbo bá wọn dára ẹ láàmú ni 60 to 65 years òun ni olólórí tó máa bẹ̀rẹ̀ lẹ́yìn Buhari tó máa bẹ̀ sí rú lórílẹ̀‐èdè yìí. So Buhari dẹ̀ lé ní pé Ọlọ́run ti sọ pé second time yẹn Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ pé Babangida ó máa kúrò ńbẹ̀ ní 1993 nìyẹn, pé afọ́jú ni pé òun á máa fi afọ́jú pé Nàìjíríà yìí pé a wà nú òkùnkùn pé afọ́jú ni wá àtòjíṣẹ́ Ọlọ́run àti gbogbo èèyàn tó wà Nàìjíríà pé afọ́jú wa dẹ̀ wà nú òkùnkùn pé afọ́jú lòun àwọn máa fi jẹ olórí máa fún wa kí mẹsáyà yẹn tóun fẹ́ ṣí lójú yẹn kó tó wá jẹ olórí. Náà ó sì ń gba kéde Buhari Ọlọ́run sọ pé òun máa gbé adélé lórí, á jẹ́ ọba afọ́jú ọba òkùnkùn, àwa jẹ́ ọba fún wa ní orílẹ̀-èdè yìí. Ní nǹkan tọ́lọ́run dẹ̀ fẹ́ fi jẹ́ kó jẹ́ ọba òun ló máa jẹ́ last, orí ẹ̀ ni ìyà ti máa jẹ wá last. Ọlọ́run dẹ̀ ti sọ pé ńgbà tó bá ti ẹlẹ́ẹ̀kejì yẹn pé gbogbo ọmọ Nàìjíríà á máa sunkún á máa kígbe kí mẹsáyà yẹn kóun tó release ẹ̀ kó tó wá rule, ká lè mọ̀ pé àyànfẹ́ òun ni Ọlọ́run sọ fún mẹsáyà yẹn pé 1993 kó lọ ságijù kó lọ lu 30 ọdún, ó dìgbà tó bá pé 30 years tó bá da 2023 sí á pé 30 years gẹ́gẹ́ bí Ọlọ́run sọ pé kí Èlíjà lọ lọ́dún 3 àtoṣù 4 lágijù. Bẹ́ẹ̀ ni mẹsáyà yẹn tí 30 years yẹn bá pé kó wá Nàìjíríà ò lè ní peace àti ń sọ látọjọ́ yẹn. Ìgbà yẹn làwọn wòlíì kan sọ pé ìran aburú làwọn rí pé blessing làwọn rí Nàìjíríà. Nǹkan tí Ọlọ́run sọ fún wa nìyẹn. So oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ṣẹlẹ̀ ní Nàìjíríà
lẹ́yìn náà àgbáyé mẹsáyà tàdé ń pè mẹsáyà kì í ṣe fún nàìjíríà nìkan fún àgbáyé torí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè máa bá bẹ́ẹ̀ ni nàìjíríà starting for 19 ọdún mẹ́rin tí buhari máa lò yìí nàìjíríà àtàgbáyé máa mì sáìnì ẹ̀mí dà pé mẹsáyà fẹ́ jáde ní nàìjíríà ọlọ́run sọ pé mẹsáyà ò ní jáde ní israeli mọ́ kò ní jáde ní Saudi Arabia mọ́ orílẹ̀-èdè lòun ti fẹ́ gbé jáde nígbà tó bá di olórí orílẹ̀-èdè tí ò bá bá orílẹ̀-èdè ṣe papọ̀ ìnira máa bá wọn òkìkí orílẹ̀-èdè á máa kàn fúnṣọ gbogbo àwọn òyìnbó á máa padà wá sí nàìjíríà wọn á máa dá iléeṣẹ́ sílẹ̀ nàìjíríà á bẹ̀ sí á máa dáa fún gbogbo èèyàn lórílẹ̀-èdè yìí bí ọ̀rọ̀ ti buhari ṣe rí nìyẹn